Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Tí mo rí Ọmọyẹlé Sowore tó wà nílẹ̀ ẹlẹ̀ táwọn èèyàn ń fàtẹ́gùn lé lórí, èmi ń rí pé sìn ni. Sorry o, Ọmọyẹlé Sowore bí nǹkan bá ṣe ọ́ ń tòótọ́, Ọlọ́run fún ọ lálàáfíà o, but èmi mọ̀ pé sìn ni. Kí ká kàn fi create sin ni, káwọn èèyàn kàn fi pity ni, ká kàn fi rí sympathy ni, because ni ṣe lẹ̀gbọ́n káwọ́ kan sókè báyìí wọ́n gbé they don shoot Ọmọyẹlé Sowore, they don ṣe kínní kan, Ọmọyẹlé Sowore don faint ní ilé ò faint, ó ń dẹmọ sáwọn ọlọ́pàá ni, ìwájú wọn náà ló kú dúró tó ti káwọ́ sókè tó sùn lẹ́ẹ̀lẹ́mbẹ̀. Ọlọ́run ṣàánú ẹ̀. Ọmọyẹlé Sowore ṣé kò ní díje fún ipò president báyìí? Ẹ jẹ́ n pick call yìí kí n tó máa lọ. Hello sir. Ẹ kú iṣẹ́ o. Yes sir, pápápá sir. Pápápá náà mo fẹ́ ṣe. Yes sir. Ní sọ̀rọ̀ tán. Àmín sir. Ṣé rí ti ọ̀rọ̀ owó Sowore? Bẹ́ẹ̀ni. Dẹ́mọ́ ni. Èmi náà mọ̀. Content ni. Ṣé rí nígbà tí àwa ń ṣe protest pẹ̀lú Gani mi from Anthony village lọ sí Yaba, àwọn táìṣó láàrin everybody, àwọn ọlọ́pàá máa wà ní both left and right, àmọ́ má ṣe lọ sí Yaba. Sowore wà ní school gbà yẹn. Tẹ́ bá wo sí yẹn dáadáa, àwọn ọlọ́pàá wọ́n dúró sí line kan. Bẹ́ẹ̀ni. Pé wọ́n gbọ́dọ̀ kọjá wọn. Bẹ́ẹ̀ni. Sowore ló kọ́kọ́ force àwọn ọlọ́pàá yẹn láti wọlé. Okay. Ibi tí àwọn ọlọ́pàá yẹn ti. Tó ti yin tear gas nìyẹn gan. Tó ti sọ pé no exactly. Kò ṣe mo rí bí tó ti gbé tẹlifíṣàn tí mò ń wò, mo place tẹlifíṣàn kan sí yàrá mi pé Nigeria news nìkan ni máa ń gbọ́. Ọmọwọlé Sowore ó kàn demonstrate ni kò ní empty barrel ni that makes sense. Ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ owó Sowore ká fi destabilize nǹkan tó wà nílẹ̀. Not at all. Èmi kàn wò pé gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ accommodate protest. Yes, nǹkan tí mo sọ náà nìyẹn pé ṣé wọ́n ṣe bí Gani fáyemí ṣe ń ṣe protest ní Sowore ṣe ń ṣe protest ṣe bó wà ní school gbà ìjẹ́bó máa ń jọyìn wa. Àti Fálànà. Bá a ṣe máa gba àwọn ọmọ tó wà ní ìgbèkùn ní kókó, kí ni solution? Gọ́ọ̀mẹ̀ntì ní solution lọ́wọ́. Yes, wọ́n ní solution lọ́wọ́. Nǹkan tó jẹ́ kí nǹkan tí mo fẹ́ sọ fún yín nígbà yẹn ni Fálànà sọ yẹn. Àwọn níbí wọ́n bá fẹ́ mú yàn, wọ́n máa yẹn bíi kẹ́míkà síbẹ̀ yẹn. Àwọn yẹn máa sùn, wọ́n á dẹ̀ gbé ẹni tó fẹ́ gbé. Ṣé Nàìjíríà ò ní nǹkan tán lè fi. Èèlò náà fẹ́ tarọ́. Èèlò náà fẹ́ tarọ́. That is why wọ́n rẹ̀ pé propaganda ní gbogbo news tó wà Nàìjíríà. Àwọn politicians àwọn tó ń benefit ní owó yìí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Ta náà ló ní news tí ìbáṣà àwọn tó ń ṣe propaganda náà? Ta ló ní àwọn newspaper yẹn tí ìbáṣà àwọn politician náà? So gbogbo ilé ìtàn dẹ̀ nǹkan ẹ̀yìn tẹ́ bá rí nǹkan tó kò sígbà tá à ní padà sí ẹ̀sìn baba ńlá wa. Kọ́lọ́wọ́ sáàmù sí mọ́. Nítorí ìgbà òtítọ́ wà bẹ̀tì ń sin àlóòótọ́. Àmọ́ sí mọ́ o, Christianity àti Islamic religion ti gbà lọ́wọ́ o. Ok, àwọn kan sì ń bọ̀gùn ṣáàmọ̀ jọ àjọmọ́ lọ bọ́ bẹ́ẹ̀. Sọ fún mi ẹni tó lóòótọ́ tó wà lọ́dọ̀ ẹ̀ tó mọ̀, sọ fún mi. Kò sí o. God bless you sir. Akẹ́nà ọ̀rọ̀ gbogbo ọgbà ìpè kankan o, ẹ jẹ́ ká máa lọ o, ǹgbà pè kankan mọ́ o. Ẹ jẹ́ kí n máa lọ torí Ọlọ́run o. Ẹ jẹ́ kí n máa lọ torí Ọlọ́run o. Hello daddy. Hello baba. Hello sir. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ sir. Yes sir, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àti serious pẹ̀lú security ìlú yìí ni.
in a situation táwọn kan máa gbébọn tó máa ní all in the name of cattle rustling náà ṣe gbébọn tó tún máa mú ọ̀bẹ láàrin ìlú tó bá wà ní ugbó tẹ bá ní àwọn. àní wọ́n lọ bíìsì wọ́n tún kó àdá dání. nínú fi àdá ṣe in the city àti bọ́n. The government is not serious about everybody should stay in their domain. Ṣé rí olúwo kan cash cruise and gbogbo àwọn tó ń gba owó from outside the country tó ń ní tangible iṣẹ́ they are not representing the interest of any company. àtọ́. Federal government yẹ kó investigate wọn. Ṣé bẹ́ẹ̀ gbọ́ kí lórúkọ ẹlẹ́hàá Imran ẹlẹ́hàá tó ní pé wọn ò gbowó ń bì kankan. Then àwọn tó ń gba owó tó ń try láti spread sharia. Ṣé gbogbo nǹkan tí Awólọ́wọ̀ build láti elevate status wa ṣé a fẹ́ tèkè bá kẹ́ mọ̀gbà tí Emir Sanusi ti ń pariwo fáwọn northerners pé nǹkan tẹ̀ ń ṣe máa backfire ẹ̀ jẹ́ káwọn ọmọ yín kàwé ṣèbí wọ́n ní Sanusi kan sọ pé he was just making noise. gbogbo wọn ti ń rí nísìnyí. òun ló backfire the same stupidity làwọn ọlọ́pọlọ dúdú kan tó lọ ṣe PhD in Islamic law àbí tó lọ ṣe PhD in Islamic religion tó láwọn ń gbé bọ̀ ṣé orí wọn ò pé ni ṣé wọn mọ implication sharia ẹ wo worldwide anywhere tí sharia bá ti ń reign wọ́n máa ń suppress àwọn èèyàn wọ́n dẹ̀ máa ń pa àwọn èèyàn they just cut off hands ọbẹ̀ wọn jalè ó jí búrẹ́dì ẹgbẹ́ ọ̀pá ẹ̀ ṣé ẹ fẹ́ kó ṣe iṣẹ́ ni. yóò máa fọwọ́ kan tó kù tọrọ jẹ káàkiri. àwa máa di atọrọ bára my brother ẹ má bínú pọ̀rọ̀ mi pọ̀ jù pàtí mo kéré tí mo rà àwọn tó gé lápá tó ń tọrọ owó accident ni máa ń pè o. accident èmi náà máa ń pè o. I swear before the God I serve ohun tí mo ṣe wá ń gbọ́ nípa sharia law it's a stupid law. mo lẹ́nu kó ṣe mo làwọn kó ṣe máa gé àwọn èèyàn kan lápá tó jẹ́ pàwọn láàmú àbá wọn bọ̀. Ok, ṣé ó ṣẹlẹ̀ ní Yorùbá ẹ wá fẹ́ introduce such a naughty law into Yorùbá land ṣé aláìgbà yẹn ṣé kò advance ni tó jẹ́ pé ẹgé lápá ni irú alájàtìjàtì wo nìyẹn Ọlọ́run wo nìyẹn Ọlọ́run kí tẹ bá follow procedures gbogbo religion yẹn ẹ rí i pé ìmọ̀yàn kan ni dóbò kátóbìnrin ká enslave àwọn èèyàn what again is in that religion. nothing. jẹ́ máa ní kó pààyàn pé ẹ máa lọ sí àlùjọ́nà àlùjọ́nà for fucking what tẹ bá dá àlùjọ́nà náà kì í ṣe pé ẹ lọ máa praise Ọlọ́run ọtí tẹ mú láyé ẹ wá lọ máa mú bẹ òbò tẹ ẹ dó láyé ẹ wá continue oko yín máa lélẹ̀ is that a religion is that moral tó bá jẹ́ nǹkan tá a fẹ́ lọ ṣe níwájú Ọlọ́run nìyẹn kéèyàn fẹ́ kún lọ ṣe lọ́run. kò yé mi o kéèyàn kú mọ̀ wulẹ̀ lọ. kéèyàn dúró sáyé 72 women virginity wọn bó ṣe ń break ẹ ló ń mú return back. ṣáwọn èèyàn ní tìjú ni ṣáwọn Yorùbá sórí wọn ò. ṣé wọn ò láròjinlẹ̀ ni. what a religion. ọ̀run kì í ṣe pẹ́ lọ. obìnrin mélòó wọn ti jábàálẹ̀ ẹ̀ tó tún padà wá tó tún padà dí padà. ọtí tẹ́ ẹ̀ mú láyé. ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ mú lọ́run. Ọlọ́run yẹn máa gbàgbọ́ sí ẹ̀ wá lọ máa mú níwájú Ọlọ́run. irú ẹ̀dá wo ìṣẹ̀dá wo ni God yẹn because it can never be God kò lè jẹ́ Ọlọ́run. kò yé mi o. Elédùmarè àtọ́. kò yé mi o. it can never. kò yé mi o. and àwọn èèyàn kan wọ́n á gbé dull brain wọn with PhD wọ́n sì máa spread such a naughty religion. ẹ tẹ kọ́kọ́ ronú kí la fẹ́ lọ ṣe lọ́run. ń bo lọ́run yẹn gangan wà. à ń lọ dóbò à ń lọ mutí. àná tó bá tiẹ̀ fẹ́ lọ sọ́run kò mọ lọ sọ́run náà o ẹ ń bá fẹ́ lọ ọ̀run àpáàdì ọ̀dẹ̀ yọ̀ǹda mi jẹ́ ń lọ bẹ̀ kí ni tiẹ̀ mọ̀ wulẹ̀ wàásù fún mi ìwọ lọ síbi tó wù ẹ́ yẹn. wọ́n ní wọ́n ti dá black Allah ní inú náà lòun rán wọn lọ straight kò dẹ̀ sẹ́ni tó lè bá wọn sọ ọ̀hún dá white ọ̀run rere tẹ́ bá wo that stupidity ni àwọn Arabu kì í lè tolerate any black man. pàápàá. àyẹ ẹni tó lè tolerate ní láyé. ní ọ̀wà tolerate yín lọ́run. togetherness máa wà lọ́run what is stupid. sáwọn Arabu ní ọ̀wà jẹ́ lọ́wọ́ ọ̀tún Ọlọ́run ní ọ̀run tí wọ́n jọ mọ́ dájọ́ ni.
Christian tẹ̀ sọ pé ọ̀run tiwọn a máa praise Ọlọ́run. Ó sà ìyẹn sì ṣe ń gbọ́ sétí díẹ̀. Àbí náà ó wà manageable. Ó ìwà manageable náà ó ti wà reasonable. Bẹ́ẹ̀ tó ọ̀run táwọn eléyìí. Àwọn áńgẹ́lì ọmọ ṣe mímọ́. Àwa kan gan tó sọ pé àníìdí àlọ́ bẹ̀ pé a fẹ́ lọ sí ọ̀run àpáàdì ibi táwọn òbèsèrè ó ti máa kọrin láti mọ ìfẹ́ la nípúlápó tí ó gbègbó ńlá dání. Àwọn ìwọ wá tún dé ó ní níwájú Elédùmarè yẹn òbòlẹ̀ kan máa dó tàtàtàtà. Dáàdì ẹ̀ máa lọ dàárọ̀. Yéé dáàdì ò mọ bẹ́ẹ̀ ṣe rí gbà tẹ yọ̀ǹgì òbòlẹ̀ máa dó tàtàtà. Yéé Ọlọ́run rere ó ti dọ́ọ̀lù jù àlùjànnà ó ti dọ́ọ̀lù jù náà. Ṣé tó máa kírun bẹ́ẹ̀ náà ni àtàfẹ́ lọ́run àgbàdé já lọ o ibẹ̀ yẹn fàájì máa wà oríṣiríṣi ṣìá ló máa kún bẹ̀ àwọn òbèṣèrè ọmọ rápá lámọ̀ ti gbàjọba o ìjọba kíni mo gbàjọba orin mo gbàjọba ìlú ọ̀gbọ́ bí mo ṣe ń jó ọ̀gbọ́ bí mo ṣe ń kọrin ọ̀gbọ́ bí mo ìgbé kíké sọ ní tẹ̀yẹ lóko àwọn Fẹlá Aníkúlápó abàmì ẹ̀dá kìdìdì oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀. Good night.